And let me send you a number. Abo mamu phone mi lọ ni. Baby, food is ready. Hello, Paoni. Babes, you know they try you. Mo ti sọ fún ẹ pé tó bá ti fẹ́ bá mi sọ̀rọ̀, ìwọ dúró kó jẹ́ pé mi ni máa pè ẹ́. Yes now, what if tó yẹ pé bó ṣe pè mí nsìn, ìyá yìí ló wà lẹ́gbẹ̀ẹ́ mi. Anyways, no problem. Gbọ́dọ̀ ṣẹlẹ̀ pé I'm ayọ̀ rán rọlẹ̀. Alright, I'm on my way to the office now, so I'm ayọ̀ rán rọlẹ̀. Yeah. Okay. Take care. Love you. Okay, sure. Simple instruction. What's you? Babes, this is very tasty. Thank you. Baby. What's you? But o jẹ tó spoon mẹ́ta now. And besides, o jẹun kó tó jáde láàárọ̀. Okay, but honey, you're right. But mo jẹun níbi iṣẹ́. So that's on the phone. Èmi àti ẹ mọ̀ pé irọ́ nìyẹn. O jẹun bí iṣẹ́. Ṣé kó tó jẹun lọ́sàn-án níbi iṣẹ́ o máa ń pè mí náà, so báwo ló ṣe máa sọ pé o jẹun bí iṣẹ́? That's a lie. Please, eat more. Ọláyẹmí, kí ló ń ṣẹlẹ̀? What's going on? Kí ló ń ṣẹlẹ̀ bí ti báwo? Wá, kí ló ń ṣẹlẹ̀ bí ti báwo? Kò yé mi. Mo sọ fún ẹ pé mo ti jẹun níbi iṣẹ́ òde ń lọ mí fún. I ate porridge. Sorry. Please, I beg. Please. Gbé kọ́lẹ̀ náà. Má dáhùn lé oúnjẹ àwọn arábí iṣẹ́ wa. Then you should pick it. Pick it. No. Jẹ́ kí ọkàn yẹ. Tàbá wà níbi iṣẹ́ ayé ọ̀tọ̀, tàbá wà nílé ayé ọ̀tọ̀. Wọ́n lè máa trouble mi níbi iṣẹ́ kí n tún wá wálé tán kí n máa mọ̀ yàtọ̀ kí bí àmọ̀ wà ní àbí mo wà níbi iṣẹ́ mi ò I don't want this. Ṣé mo ṣe ń kọ́ ọ̀tẹ̀? But baby, nọ́mbà tó ń pè é yìí, o save ẹ̀, so báwo ló ṣe mọ̀ pàtì ibi iṣẹ́ náà ti ń pè é? How? Ọláyẹmí. Kí ni gbogbo eléyìí náà? What are you insinuating? No, tell me, what are you insinuating? Nọ́mbà ń pè mí mi ò pick ẹ̀. O dẹ̀ fẹ́ máa lọ́ mi fún. Wá, no, apparently, o fẹ́ kí èmi àti ẹ̀ kájọ, anyways. No, mo kàn wonder why. No, don't worry. No, don't worry. Save it. Why won't you take your call? Kí ló dé tí o gbé kọ́lẹ̀? Ọláyẹmí.
Baby. Good morning. How are you? Fine. I'm sorry about last night. Me, Nebeng. I'm really sorry. You don't have to be sorry. What's it telling you? Tabag bagay jano. Balajife jano. So. What are you saying? Oloma Ekarugunja. So, am I forgiving? Yes. Thank you. Yeah, joking aside of for sure. Yeah. Yeah. Kí ló ń kẹ́ lójú gan? Bá dẹ̀ ti dọ́dọ̀ mi, wá dẹ̀ máa kánjú. Jọ̀ọ́ má bínú. Ṣé gbogbo èyí tá a ṣe láti àná mọ́jú yẹn kò tí ì tó ẹ̀ àná? Ti lè kánjú jù. Ìyẹn dẹ̀ kí kánjú lábẹ́ ìgbóná. Mr. Ọbẹ̀gbóná, ẹ pẹ̀lẹ́ o. Ní sùúrù, tí bá tẹ̀ ní kó má lọ, ta ló fẹ́ mú mi sí? Iyì, má gbìyànjú wa o. You know I have a wedding to plan. Ó tiẹ̀ kí bẹ́ẹ̀ àti sọ gbogbo kan bẹ́ẹ̀ fún èrò bẹ́ẹ̀ o. Don't tell me you are jealous. I'm not jealous. I'm just surprised. I've known you for years. And you know this is just for the moment. And you know it. You have your own family already. But babe, you should put me then since my phone. And this guy, me, if anybody go told you now. And you know it's going to told you to me. You and I even know you don't even love this guy. You and I know it. Shemoparo. Shemoparo. Nisuru, I know. But if I'm a and why are we even having this talk? Mi ò ṣá sọ fún pé mi ò ṣe mọ́. Ó kàn jẹ́ pé tí bá ti marry, àní máa ríra bá ṣe ń ríra yìí mọ́ ni. Tèmi tó pẹ́. I'll see you later. And jọ̀ọ́ má gbàgbé owó tó fẹ́ bá mi send yẹn. Ó wà important. Tèmi why are you doing this? Mo pe number títí látàná. It was not reachable. I sent you text messages. I even sent you messages on WhatsApp. Yet you didn't respond. Oh, come off it. Bí wàá ṣe máa sọ pé kí n má bínú nìyẹn. Yet you keep doing the same thing all the time. Ẹ̀rù bà mí now. All right. I don't understand him anymore. Kí ló tún ṣe this time? Maureen. Ó dẹ̀ sure pé kò ń ṣe wọ́n lòun overreact. Fine, accepted. Èmi náà ní tèmi. But mo believe pé Ọláyẹmí ń cheat. He's cheating on me. I know. Maureen. He's cheating. I mean, marriage ọjọ́ wo síjọ́ wo? That's too much an assumption. Rachel, I know what I'm saying. Shori, Ọláyẹmí ti change. Me understand the lẹ́nu ọjọ́ mẹ́ta. And And that's too early to assume anything. Yeah. Oh, gbé call ẹni.
nǹkan tá à ń sọ yìí ó wà important ju kọ́ yẹn lọ. You see, I need you to calm down and take things easy with him. I don't know what to do. Don't worry. You'll come around. I hope so. Don't worry. You sure? Well, my dear. Olayemi. Olayemi. Ìwọ ọmọkùnrin, kí ló dé tó ń ṣe báyìí fún mi? Kí ni mo ṣe fún ẹ gangan? Ibo ló ti ń bọ̀ ní time yìí? Where are you coming from? Ọ̀gá, iṣẹ́ ajé, wọ́n àdúrà táwọn máa gbà ní pé kí Ọlọ́run fi iṣẹ́ fi ràn ọ̀rọ̀ yìí ti súnà kálókè òkun ni gbogbo àwọn àṣìyàn ló ṣiṣẹ́ rẹ̀ Ọlọ́run ló mọ̀ iṣẹ́ ló gbomi kò dẹ́ ṣe pé a kó máa fún yàn ní extra kìíní fún spillover iṣẹ́ ló jẹ́ kí àdúrà ní ká máa gbà ọ́. Ọláyẹmí bẹ̀rù Ọlọ́run ìwọ ọmọkùnrin bẹ̀rù Ọlọ́run o. So nǹkan tó ń jà láti sọ fún mi báyìí ni pé ibi iṣẹ́ ló ti ń bọ̀ ní time yìí iṣẹ́ insurance ló wá gbomi mu bẹ́ẹ̀. ojú ẹlẹ́dẹ̀ ọ̀tọ̀ ṣùgbọ́n bó ṣe wù mí lọ́kàn ni pé kí n ṣàlàyé bí gbogbo díẹ̀ ṣe lọ bá. Ṣàlàyé. Ọlọ́run fún mi lókun lọ currently ó ti rẹ̀ mí ṣùgbọ́n the only thing I wish to do right now is to go inside, have a fresh bath, sleep. Tó bá di àárọ̀ la jọ hold your thoughts. Question tó bẹ̀rẹ̀ má gbàgbé tí bá ṣe ń jí láàárọ̀ la. You're joking. O ní láti sọ ibi tó ti ń bọ̀. No explanations, no nothing. Ìfẹ́ ọmọ ṣe ohun tí ó dá. Amúnilótútù láìsọ yẹ. Amúnilóoru láìsòrò. Amúnisọ̀kò sọ́jà abára lé. Oyin ló fi sínú bá mi sọ̀rọ̀ lálẹ́ àná. Ọ̀rọ̀ àná ti yàtọ̀ kí ló dé? Ọ̀rọ̀ àná ṣe tún bá bòmíràn lọ. I'm so sorry. Má bínú pé mo dá ẹ dúró. Mo need láti sneak roll office kí manager má bàa rí mi. And then mo máa need láti tètè padà síbẹ̀ before kó tó notice absence mi. I'm so sorry. But tèmi tó pé kí ló dé tó ń ṣe báyìí? Ṣé ló dàbí ẹni pé òun try láti avoid me? But babe, why are you talking like this? Kí ló tí mo máa avoid ọkọ tí mo fẹ́ fẹ́? Ìyẹn ò possible now. But màá pè ẹ́, nọ́mbà ẹ̀ ò ní lọ. And then tó bá lọ, o ò ní pick ẹ̀. About that, phone mi ló misbehave lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. If your phone is misbehaving, let's get another one. Má worry, mo ti fix ẹ. Babe, colleague mi ló ń pè mí, ó dà ní pé manager ti ń bẹ̀rẹ̀ mi. I'll see you later. But àti sọ̀rọ̀ now. Babe, I will talk later.
sọ́jà àbárálé. Oyin ló fi sẹ́nu bá mi sọ̀rọ̀ lálẹ́ àná. Ọ̀rọ̀ àná ti yàtọ̀ kí ló dé? Ọ̀rọ̀ àná ṣe tún bá bòmíràn lọ. Ọ̀rọ̀ àná ṣe tún bá bòmíràn lọ. Ọ̀rọ̀ àná ṣe bá bòmíràn lọ. You promise to stay with me. Ó wí pé ó máa dúró. Ọlọ́run máa daṣọ bò mí tí mo bá wà ní o. Baby. Baby, please, we need to talk. Baby. For how long are we going to do this? Baby, now. Maureen, kí ló ṣẹlẹ̀ náà? Maureen, what happened to baby, my love, sweetheart, honey? Okay. Baby. Baby. I'm very tired. So please, whatever you want to say, gbìyànjú láti ṣe ní ṣókí. Ọkọ mi, olówó orí mi, ìdùnnú mi, ìfẹ́ mi, ayọ̀ mi. Please. Just look. See, Spare me this appraisal. Please. baby, me like bá ṣe ń ṣe lately. Tí n bá ṣe ẹ́, ó dẹ̀ dáríjì mi. I am sorry. Sincerely, oh Shemi, and I've told you this times without number. In pé iṣẹ́ ló ń fa gbogbo, àìráyè mi pẹ̀lú ẹ lately. Work has taken most of my time already. Trust me. Are you sure? I am. Okay. You're my wife. You're beautiful. Kí ni mo ti fẹ́ máa wá kiri? Sorry. Hey, I just feel it's you overreacting lately. I mean, I don't think you need to continue acting suspicious like this.